Mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káàárọ̀ o, ẹ mà káàsán, ọ̀dẹ̀ òdùn bí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn orílẹ̀-èdè US wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó nípọn o lórí bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe mẹ́hẹ̀. Gbogbo ọmọ Yorùbá, mo dìídì fẹ́lẹ̀ fún yín pé a kú oríire. Bẹ́ẹ̀ ni, nítorí tí n bá ka tó wà lọ́wọ́ mi jáde, ẹ mọ̀ pé Yorùbá lọ́lọ́run dìídì kọjú sí ṣe lóore. US surveillance, ìyẹn surveillance jet, ìyẹn ọkọ̀ òfurufú tí wọ́n á fi máa wo gbogbo ibi tí àwọn agbésùnmọ̀mí bá lúgọ sí nílẹ̀ Yorùbá reportedly flies over Kwara, Ekiti as American officials arrive in Abuja. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀? Àwọn orílẹ̀-èdè US ti dé o. Wọ́n ti dé yọkọlú kò wá tán bí. Ojú ti tì wọ́n, Ọlọ́run ti gbèjà Yorùbá. Bẹ́ẹ̀ ni, information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn orílẹ̀-èdè US wọ́n ti rán surveillance jet tí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní agbègbè Kwara, Èkìtì. Wọ́n ti rán wọn wá o wípé àní a ò fẹ́ agbésùnmọ̀mí lórílẹ̀ Nàìjíríà mọ́. Tá bá dẹ̀ sọ̀rọ̀ surveillance jet, òun ni ó máa wà lórí òfurufú tí yóò máa wo gbogbo ibi tí agbésùnmọ̀mí bá lúgọ sí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ibi tí mo ti ní Yorùbá lónìí rèé, wọ́n dìídì kọ Kwara, Èkìtì nítorí pé àwa lọ́lọ́run kọjú sí ṣe lóore. Bẹ́ẹ̀ ni o, àwa lọ́lọ́run kọjú sí ṣe lóore. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn orílẹ̀-èdè US wọ́n ti ṣetán o láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Nàìjíríà kí wọ́n lè tákù agbésùnmọ̀mí èyí tó ń ṣiṣẹ́ láabi lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè. Ẹ̀gbọ́n first known, àwa ni US kọ́kọ́ rí tiwa rò. Ẹ wo, ẹ lọ dé, mò ń sọ pé ní gbogbo nǹkan Yorùbá lọ́lọ́run fún lẹ́bùn. Ọlọ́run dìídì kẹ́ Yorùbá ni. Wọ́n sọ pé ní Kaduna, wọ́n sọ pé ní Kano, kódà wọ́n sọ pé ní Kebbi. Wọ́n ní Yorùbá first known US surveillance flight in Southwest Nigeria, tó túbọ̀ sí pé Yorùbá gangan ni Ọlọ́run kọjú sí ṣe ní oore. Torí ẹ̀ mo yẹ sọ wípé ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa dúpẹ́, ká máa jó, ká máa yọ̀, nítorí Ọlọ́run ti dìídì kọjú sí ṣe wá lóore ni o. Látàrí pé àwọn surveillance jet yìí, why the flight over Southwest Nigeria draw insignificant attention. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ lè mọ̀ wípé wọ́n ti wá ṣetán láti wú gbogbo àwọn Islamic State West African Province, ìyẹn ISWAP. Wọ́n ti ṣetán láti wú wọn jáde o. Kódà ẹ wo, wọ́n discover àwọn ìlú kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni, níbi tí surveillance camera yìí ṣiṣẹ́ dé, ó ti lọ wú àwọn ìlú kọ̀ọ̀kan jáde láti fi mọ̀ pé ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Lẹ́yìn náà la gbọ́ pé ó tún gba ilẹ̀ Sokoto lọ nítorí pé ó ti wú àwọn location. Among the locations mentioned were Tangaza tilẹ̀ Sokoto, Kanji, Niger State, additional routing covered IS influence corridor in the northwest and north central. Tó túbọ̀ sí pé gbogbo ibi tágbésùnmọ̀mí lúgọ sí yálà nílẹ̀ Yorùbá yìí náà ni wọ́n ti dé o pátápátá. Ẹ jẹ́ á máa jó, ká máa yọ̀, nítorí Ọlọ́run ti ṣe ohun gidi, ohun má lè gbàgbé fún wa ò nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n tún move lọ sí àwọn ìlú bòmíì tí ó jẹ́ pé wọ́n discover gbogbo ibi tí agbésùnmọ̀mí lúgọ sí pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo, gbogbo ọmọ Yorùbá lápapọ̀, ohun ìdùnnú ni o. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi, ẹ jẹ́ n gbọ́ ohun tí àwọn ènìyàn mi sọ. Bẹ́ẹ̀ Bernard sọ̀rọ̀, ó ní àjọ orílẹ̀-èdè US tètè wá gbà wá lórílẹ̀-èdè Nàìjíríà o.
kí Fúlàní tó fi ọgbọ́n hijack Nàìjíríà kan tó tún kó àwọn Fúlàní ẹgbẹ́ wọn láti inú igbó Áfíríkà wá sí Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé èròǹgbà gidi kọ́ ló ní pẹ̀lú wa o, bí kò ṣe pé bí wọ́n ṣe máa kó gbogbo ohun àlùmọ́ọ́nì láti jí kó lọ sí ìlú wọn tó máa jẹ́ ti tiwọn. Kódà wọ́n tún fẹ́ ṣe é débi pé wọ́n fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà di mùsùlùmí ni o. Gbogbo àwọn kìrìsìtẹ́nì tó bá wà níbẹ̀ wọ́n fẹ́ pa wọ́n láti take over. Bẹ́ẹ̀ àwọn Fúlàní fi ọgbọ́n tan àwọn olórí wa láti gbé wọn sí ipò gíga higher position nínú ètò ìṣèjọba. Ìyẹn wà fún láti lè jẹ́ kí agenda wọn wá sí ìmúṣẹ, láti lè jẹ́ kí gbogbo plan wọn kó wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n gba àtẹ̀jíṣẹ́ arákùnrin mi yìí. Ó ní agbésùmọ̀mí àti ajínigbé ta ni alátìlẹyìn wọn? Orí ta ló ń finance wọn? Nigeria, you want to know and what is the primary objective? Kí ni èrò wọn? Àti wípé kí ni wọ́n fẹ́ tó fi jẹ́ pé ará ìlú ni wọ́n pa káàkiri. Ẹ ṣàlàyé fún wa o, ọmọ Nàìjíríà. Bẹ́ẹ̀ Èròǹdù ó ní ẹ bá wa flush wọn jáde. Gbogbo àwọn ọ̀tá Nàìjíríà, gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè ẹ tì wọ́n bọ́ta, nítorí Nàìjíríà yìí nìkan ni only country tí a ní o, a ní option mi, a ní ìlú mi. So fún ìdí èyí gbogbo àwọn agbésùmọ̀mí àtàwọn agbódegbà fágbésùmọ̀mí àti àwọn tó ń sponsor wọn tó ń ṣe alátìlẹyìn fún àwọn agbésùmọ̀mí, bẹ́ẹ̀ ni o, wọ́n ní gbogbo wọn pátápátá inú igbó irúnmọlẹ̀ ni gbogbo wọn wà. Ẹ bá wa lé wọn jáde. A ò fẹ́ kí agbésùmọ̀mí ó ṣẹ́kù lórílẹ̀ wa mọ́. Èyí tó ṣe lórílẹ̀ wa ti tó. Bẹ́ẹ̀ èyí tó ṣe lórílẹ̀ wa ó ti tó. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ eléyìí. Bẹ́ẹ̀ ni o, Haruna sọ̀rọ̀. Ó ní ṣẹ́rí all these are speculation and wishful thinking. Ó ní the US cannot make miracle many years ago. The US was in victim but did not clearly win the war. Kò ṣe bí tẹ́lẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni, nítorí pẹ̀lú gbogbo bá a ṣe bí eléyìí ó ti fi hàn pé Ọlọ́run ti gbèjà wa. Ẹ jẹ́ ká ẹ̀kan tó kù yìí ká tó máa lọ. Bẹ́ẹ̀ lélẹ̀ sọ̀rọ̀ pé wọ́n fún lésì. Had it been this issue had not gone to US, the killing ever since for don pass. Be careful. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni tí ìbáṣepọ̀ àwọn àjọ orílẹ̀-èdè US dá sí. Mo ṣúrọ̀ pé kíní yẹn á ti ju báyìí lọ o. Wọ́n á ti pa lógúnlógún, wọ́n á ti pa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ṣùgbọ́n torí pàjọ US ti dá sí ẹ̀rí pé oníkálukú wọn ń tọwọ́ ọmọ wọn baṣọ díẹ̀ tó wà nílùú báyìí lọ, nítorí a máa bẹ̀ ọ́ bí ẹni bẹ̀ṣù. Atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Ẹni bá wá láò ní dé, ó máa láò ní dé bá. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwọn èèyàn pé Yorùbá Nation ni o. God bless Yorùbá Nation. Ó dàbọ̀.